Assalamu alaikum. Ẹ káàbọ̀ padà. Ohun tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí, òun náà ni alamatul fi'l, àwọn àpẹẹrẹ tí a fi ń dá ọ̀rọ̀ ìṣe mọ̀. As-su'al, ìbéèrè: mal alamatu allati yu'rafu biha al-fi'lu? Kí làwọn àpẹẹrẹ tí a fi ń dá ọ̀rọ̀ ìṣe mọ̀? Al-jawab, èsì: yu'rafu al-fi'lu, a máa ń dá ọ̀rọ̀ ìṣe mọ̀ bidukhul, pẹ̀lú kó wọlé tọ̀, qad, pẹ̀lú kí qad wọlé tọ̀, was-sin àti sin, was-sawfa àti sawfa, wat-ta'i at-ta'nithi as-sakina, àti tá máa ń lò fún nǹkan abo eléyìí tí máa ń gba sùnkún. Idah, àlàyé. Àní alamatul fi'l, àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ ìṣe eléyìí tó jẹ́ ìpìlẹ̀ mẹ́rin ni. Àkọ́kọ́ ńbẹ̀ náà ni qad. Tẹ́ bá ti rí qad nínú ọ̀rọ̀, nǹkan tó bá ti wá lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ ìṣe ni, kò lè jẹ́ ọ̀rọ̀ orúkọ, lórí pé ọ̀rọ̀ ìṣe ni máa ń wọlé tọ̀. Àràfin wá lè dá láàrin, ìyẹn ò kí ṣe problem, àmọ́ ọ̀rọ̀ ìṣe lòun máa ń wọlé tọ̀ ní tiẹ̀. Àpèjúwe rẹ̀ ni àyá Kùránì tó sọ wípé a'udhu billahi minash shaitani rajim, qad aflahal mu'minun, pàápàá àwọn mùsùlùmí wọ́n ti jèrè. Ẹ ti rí bá ṣe tú eléyìí, pàápàá qad pàápàá lélẹ̀. Àpèjúwe ẹlẹ́ẹ̀kejì fún qad qamatis salatu, qad qamatis salah, ìyẹn ni ìkọ́mọ̀. Tá bá fẹ́ gbé kọ́mọ̀, èyí tá máa ń sọ níbi ìkọ́mọ̀: Allahu akbar, Allahu akbar, ashhadu an la ilaha illallah, ashhadu anna muhammadan rasulullah, hayya ala salah, hayya ala falah, qad qamatis salatu, qad qamatis salah. Ìyẹn gangan. So bí ẹ ṣe tú qad ti eléyìí ń tiẹ̀, òun yàtọ̀ sí qad tí ń bẹ ń bí qad aflahal mu'minun. Qad ti aflahal mu'minun, qad pàápàá ni, àmọ́ qad eléyìí ń tiẹ̀, qad taqrib ni. Ìtumọ̀ rẹ̀ ni pé ẹ ti fẹ́ ṣe nǹkan yẹn, àmọ́ ẹ tí ì ṣe nǹkan yẹn, ẹ ò tí ì ṣe, ṣùgbọ́n ẹ ti fẹ́ ṣe, ó ti súnmọ́ àti ṣe. So tẹ́ bá fẹ́ tú qad qamatis salatu báyìí nísìn, ẹni wọ́n ti fẹ́ gbé ìrun dúró, wọ́n ti fẹ́ gbé ìrun dúró. Fáídà tí ń bẹ ń bí ìkọ́mọ̀ náà ni pé àwọn tí wọ́n ń ṣàlùwàlá ńta, àbáwọn tí wọ́n rojọ́, àbí àwọn kan tí wọn ò tí ì gbáradì fún ìrun, tí wọ́n ń retí ẹ̀, kí wọ́n bá lè jára mọ́ nǹkan tí wọ́n ń ṣe, àbí kí wọ́n bá lè fi nǹkan tí wọ́n ṣe ńlẹ̀ wọnú mọ́ṣáláṣí ká fi kírun. Fáídà tí ń bẹ ń bí ìkọ́mọ̀ nìyẹn, tó ti bá nísìn. So náà fi ń sọ pé qad qamatis salah, wọ́n á ní qad qamatis as-salah, a ti fẹ́ gbé ìrun dúró, a ti fẹ́ gbé ìrun dúró, ó ti yé. So qad taqrib ni, tó ti yé ń sìn. So qad mẹ́rin la ní náà, méjì ló jẹyọ ń bí àpèjúwe eléyìí. Inshallah ẹ rí pé méjèèjì fi'lu madi ló wọlé tọ̀. Aflaha fi'lu madi ni, qama náà fi'lu madi ni. Táà tó gbẹ̀yìn qama yìí tó fi di qamat, ó wà lára àwọn àpẹẹrẹ tá fi ń dá ọ̀rọ̀ ìṣe mọ̀. Wọ́n náà ni ta'u ta'nithi as-sakina. Tí bá dé bẹ́ẹ̀ sìn, màá tún ṣe àlàyé rẹ̀ inshallah jù báyìí lọ. So àkọ́kọ́ nìyẹn. Lábẹ́ qad náà lẹ́fì wá máa rí àwọn lam, àwọn aljawazim, àwọn àràfin tí máa ń fún ọ̀rọ̀ ìṣe lẹ́wọ̀ jazimu, bí àwọn lam, alam, lamma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àtàwọn èyí tí máa ń fún ọ̀rọ̀ ìṣe ní ẹ̀wọ̀ nasibu. Gbogbo àwọn yẹn náà lára àwọn àpẹẹrẹ tá fi máa ń dá ọ̀rọ̀ ìṣe mọ̀ ni, lórí pé wọ́n ní wọlé tọ̀ ọ̀rọ̀ orúkọ. Àwọn lam, alam,
lamma, alamma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn jawazim. Then an, lan, idhan, ke àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nawasib, àwọn èyí tí máa ń fún ọ̀rọ̀ ìṣe ní ẹ̀wọ̀ nasibu tó ti yé ń sìn. So àwọn yẹn náà tẹ́ bá ti rí wọn ẹ sì mọ̀ pé n tó bá wá lẹ́yìn wọn o ọ̀rọ̀ ìṣe ni, lórí pé wọn kì í wọlé tọ ọ̀rọ̀ orúkọ. Náà àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì náà ni asin. Àpèjúwe yẹn sa anamu ala alhasir, màá padà sùn lórí ẹní. Sa adhabu ila aljazari, ń padà lọ ọ̀dọ̀ alápatà náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá bá ti rí sínú yìí ń tiẹ̀ òun ẹ̀ dá dúró fúnra rẹ̀. Tẹ́ pé kọ́dí lókè òun dá dúró fúnra rẹ̀ nínú gbólóhùn. Àyà sọ́tọ̀ ni. Wọ́n ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Sínú yìí ń tiẹ̀ yóò so papọ̀ mọ́rọ̀ ìṣe ní ọwọ́ ìbẹ̀rẹ̀. Sa anamu. Anamu ni ọ̀rọ̀ ìṣe tó wà ní báyìí. Sínú wá so papọ̀ mọ́. Wá dé sa anamu. Ní túmọ̀ sí pé kí ni o? Ń padà sùn. Sa adhabu. Ń padà lọ. Adhabu ni ìpìlẹ̀ rẹ̀. So sínú wá so papọ̀ mọ́ láti fi dùn pé ń padà lọ ní ìtumọ̀ rẹ̀. Tí ẹ bá ní sí. A dẹ̀ máa ń lò fún nǹkan tí a bá máa ṣe láìpẹ́. Sa adhabu. Ń padà lọ láìpẹ́. Saufa ni ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àpẹẹrẹ tí a fi ń dá ọ̀rọ̀ ìṣe mọ̀. Saufa tandamu, ó padà kábàámọ̀ ala kufrik, lórí àwọn kúfùrù àwọn kèfèrí tó ń ṣe nínú ẹ̀sìn. Saufa tandamu ala shirkik, ó padà kábàámọ̀ lórí ẹbọ tó ń ṣe nínú ẹ̀sìn. Saufa yẹn nǹkan tí ó máa ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́ ni. Wọ́n sábà máa ń lò fún nǹkan tó máa ṣẹlẹ̀ ní al-akhirah. So ìyàtọ̀ tí ń bẹ láàrin sin wa saufa nìyẹn, lórí pé àwọn méjèèjì lè tanfidh ni, pé nǹkan tí a padà máa ṣe ní mustaqbal lọ́jọ́ iwájú. Àmọ́ sin a máa ń lò fún tí ó súnmọ́ láti ṣẹlẹ̀, àmọ́ saufa tiẹ̀ in tó jìnnà. So ìyàtọ̀ tí ń bẹ ní àárín wọn náà nìyẹn nípìnlẹ̀ tó ti yé bá ní sìn. Tọ́yìb ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀ náà ni ta'u at-ta'nithi as-sakina. Táà tí a máa ń lò fún nǹkan abo tí máa ń gba sùnkún. Gẹ́gẹ́ bí namat fatimatu, Fatima ti sùn. Namat fatimatu, Fatima sùn. Ẹ rí i pé táà yẹn òun máa so papọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn. Ìyẹn ni ọ̀rọ̀ ìṣe ní ọwọ́ ìparí. Nama ni ọ̀rọ̀, òun ni ọ̀rọ̀ ìṣe tó wà ń bẹ̀. Táà yẹn wá so papọ̀ mọ́ láti fi tọ́ka lérí pé ẹni tó ṣiṣẹ́ yẹn abo ni, kìí ṣe akọ. Ẹni tó ṣiṣẹ́ yẹn abo ni. Fatima obìnrin ni, kìí ṣọkùnrin. Nǹkan tó ń fi dùn nìyẹn. Bí a ṣe máa ń lò nìyẹn. Ká wá padà sí qad qamati salatu lókè. Ẹ rí i pé ní bíbà yìí òun gba kasra dípò sukun tó yẹ kó gbà. So ìdí abájọ rẹ̀ ni pé kí ni o? Iltiqa'u sakinayn. Sukun méjì ó ti pàdé láàrin. Hamzatul wasl ti ń bẹ ní ara as-salat. Òun gba sukun tiẹ̀. Sukun ló gbà ní ìpìlẹ̀. So ilé náà tún wá gba sukun. Sukun méjì ò gbọdọ̀ pàdé nínú èdè Lárúbáwá. Wọ́n yà fún ìkànnù rẹ̀ ní ẹ̀wọ̀ lágídí ni. So tí ẹ bá ní sí. Ìní wọ́n fi fún táà yẹn ní kasra. Ní wọ́n fi fún lẹ́wọ̀ lágídí. So ló fi di qamati salat. Àmọ́ tá a bá ní ká pé láì ní dà papọ̀, a ní qad qamat as-salat. Ó ti yé bá ní sí. So nǹkan tí ó wà ń bẹ̀ nìyẹn. Tọ́ kò jẹ́ bí ó ṣe jẹ́ lábala eléyẹn. At-tadrib, iṣẹ́ àmúrelé. Dulla ala al-af'ali fi hadhihi al-ayati al-Qur'aniyya. Wọ́n ní kí ẹ tọ́ka lórí àwọn ọ̀rọ̀ ìṣe tí ń bẹ ń bí àwọn àyà Kùránì tí ń bọ̀ ayé. Lam yalid wa lam yulad. Ọ̀rọ̀ ìṣe tó bá wà ń bẹ̀ ẹ tọ́ka sí. Sayasla naran dhata lahab.
ثم كلا سوف تعلمون إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها. السلام عليكم.